ẹnlẹ́ ń bẹ̀ yẹn o èmi ọmọ yín ni àbúrò yín ẹ̀gbọ́n yín ọ̀rẹ́ yín Titilope ló ń sọ̀rọ̀ ṣé yín ti subscribe ṣé ti follow mi ní Instagram, YouTube àti Facebook Titilope ló ń sọ̀rọ̀. Arábìnrin mi, ìwọ ni mo fẹ́ wá bá sọ̀rọ̀ lénìí. Ṣé ìwọ dúdú ni àbí o pupa bí apọ́nbepo rẹ? Ṣé ìwọ ga ni àbí o kúrú? Ìmọ̀ràn mi fún ẹ lẹ́nu ni wípé nífẹ̀ẹ́ ara ẹ. Ọlọ́run tó dá wa, ó dá wa ní àdápé ni o. Má jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n fi ẹnu ẹ̀ tẹ́, kí wọ́n fi sọ wípé ẹ wo bó ṣe kúrú bí odó àbí ẹ wo bó ṣe ga bí igi ìrèké. Ọlọ́run tó dẹ ó dẹ ní dídára. Mo fẹ́ kó jí làárọ̀ kó máa wọnú jígí kó máa sọ wípé èmi lágbájá ọmọ lágbájá, Ọlọ́run dá mi ní àwòrán ara ẹ̀. Gbogbo ohun tí Ọlọ́run sì dá dáradára ni. Tí o bá fi ìfẹ́ wọn ara ẹ̀, àwọn èèyàn wọn á rí eléyìí ní ara ẹ̀. Àmọ́ tó bá ń wò wípé torí imú ẹ rí pẹsẹrẹ àbí etí ẹ lẹ̀ mọ́lẹ̀, wọn á máa torí èyí wàá wá máa kájọ. Eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Bóyá o sanra ni o àbò tírín, ṣé o ti rí watermelon rí, orí bó ṣe rí, wà rí pé ó nádùn títí ẹ̀. Ṣé o ti rí kókóró rí, òun náà ní adùn títí ẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ènìyàn rí. Gbogbo wa a ò lè rí bákan náà. Ọlọ́run tó sì dá wa, ó dá wa ní àdápé. Mo fẹ́ kó nífẹ̀ẹ́ ara ẹ, ní ìfẹ́ ara ẹ, fi ìfẹ́ hàn sí ara ẹ, nítorí pé bó bá ṣe gbé igbá ẹ bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn ṣe máa bẹ́ẹ̀ gbé. Tó bá sì ń gbégbá ẹ bí ẹni wípé kò ṣe pàtàkì, àwọn èèyàn náà wọ́n á lò ó bó ṣe wù wọ́n. Àmọ́ tó bá gbé wípé igbá yìí ó ṣe pàtàkì fún mi, ó ṣe pàtàkì sí mi lọ́pọ̀lọpọ̀, àwọn ènìyàn wọ́n á bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀. Igbá ìkẹdẹ̀ òun náà ni ààrẹ, gbé ara ẹ dáadáa, fi ìfẹ́ hàn sí ara ẹ. Eléyìí náà ó bá àwọn ọkùnrin wí o. Ṣé wọ́n ní 10 packs ni àbí ikùn ẹ rí gbẹ̀ǹdù? Mo ṣàfẹ́ sọ fún ẹ wípé nífẹ̀ẹ́ ara ẹ, fi ìfẹ́ hàn sí ara ẹ o. Má torí àwọn ènìyàn àbí nǹkan tó ń sọ kó wá torí ìdí èyí kó wá lọ ṣe àwọn ohun tí kò yẹ kó ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn dúdú, àwọn èèyàn máa sọ wípé lọ bóra, lọ lo kírìmù yìí, kò ń ṣe pé ó máa bóra, akọ̀ tóònù ẹ̀ díẹ̀ ni. Arábìnrin mi, ẹwà ẹ dá o. Mo fẹ́ má jẹ́ kí ẹwà yẹn bàjẹ́, nítorí pé nígbà tó bá ti ń fi nǹkan pa díẹ̀díẹ̀, tó bá yá ò ní lè dúró mọ́. Eléyìí ó sì ní ewu lọ́pọ̀lọpọ̀. Fìfẹ́ hàn fún ara ẹ, tọ́jú ara ẹ, kó dẹ̀ rí wípé o wà ní ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú ara ẹ. Má jẹ́ kí nǹkan táwọn èèyàn ń sọ kó bọ́dẹ̀ rárá. Mo nífẹ̀ẹ́ o, ìfẹ́ yìí náà ni mo fi wá fún ẹ ní èní. Orúkọ mi ni Titilope. Ẹ má gbàgbé láti tẹ̀lé mi Instagram, Facebook àti YouTube. Ó dàbọ̀, a ó ní ìpàdé ayọ̀.